àti ìgbàlà lójú. Ìgbàlà ọkàn rẹ ṣe kókó. Màmá àti bàbá, ẹ̀gbọ́n àti àbúrò, mo kí wa pé a kú ọjọ́ tòní. Ẹ gbọ́ bí mo ṣe wọlé yìí. Ìgbàlà ṣe kókó. Ìgbàlà ọkàn rẹ ṣe pàtàkì. Ìgbàlà ni ohun tí a máa sọ̀rọ̀ lé lórí lónìí. Mo kí wa pé a kú bí ojú ọjọ́ ṣe rí níbikíbi tí ìwọ bá ti ń gbọ́ mi. Àlàáfíà àti ìbùkún Ọlọ́run a máa bá gbogbo wa gbé ní orúkọ Jésù. Ìgbàlà ní àkòrí ọ̀rọ̀ mi tòní tí mo fẹ́ kí gbogbo wa tẹ́tí gbọ́. Ò bá jẹ́ ọmọdé, ò bá jẹ́ àgbàlagbà, ò bá jẹ́ ọkùnrin, ò bá jẹ́ obìnrin, pàápàá kó tilẹ̀ jẹ́ arúgbó, ìgbàlà ọkàn rẹ ṣe pàtàkì. Mo fẹ́ kí o mọ̀ nípa ohun tí à ń pè ní ìgbàlà. Báwo lo ṣe lè gbà á? Tàbí ta ló lè fúnni ní ìgbàlà gan? Báwo lo ṣe lè rí ẹni yẹn? Ta ni olùgbàlà? Mo kí wa lẹ́ẹ̀kan sí pé àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé o. Ní orúkọ Jésù. Àmín. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àwa ọmọ Ọlọ́run alààyè. Ìgbàlà ní ọ̀rọ̀ Olúwa tí mo mú wá. Asán ni ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá ìgbàlà nínú ayé. Ọ̀pọ̀ wá ìgbàlà lọ́lé wòlíì. Ọ̀pọ̀ wá ìgbàlà lọ́lé aláwo. Ọ̀pọ̀ wá ìgbàlà lọ́lé àwọn olówó. Ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ lónìí, ìgbàlà kò tíbi kankan wá o ju ọ̀dọ̀ bàbá ìgbàlà lọ, tó ń ṣe Ọlọ́run ọ̀gá ògo tó dá ayé àti ọ̀run. Ìgbàlà ò tíbikíbi wá. Bẹ́ẹ̀ ni ìgbàlà ò lè ti ọwọ́ ènìyàn wá. Bàbá ènìyàn ò lè gba ènìyàn là. Bẹ́ẹ̀ ni ìyá ènìyàn ò lè gba ènìyàn là. Ìgbàlà ti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀gá ògo tó dá ayé àti ọ̀run wá. Ṣèyẹn léní. Tí a bá wá ń sọ̀rọ̀ nípa ìgbàlà, Ọlọ́run ti rán ọ̀pọ̀lọpọ̀ wòlíì wá sáyé yìí fún ìgbàlà ọmọ aráyé. Ṣùgbọ́n àwọn wòlíì ò lè gba ènìyàn là. Wọn ò lè gba ènìyàn kúrò nínú ẹ̀ṣẹ̀. Wọ́n á máa pa ẹran àbọ́pa fún ìrúbọ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wí pé ẹ̀jẹ̀ ẹran ni mi ò fẹ́ mọ́. Ó wá rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sáyé láti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ lórí igi àgbélébù fún ìgbàlà èmi àti rẹ. Wá wo ibi tí ìgbàlà ti ń bọ̀ o, àti ọ̀dọ̀ Ọlọ́run ni o.
Ọlọ́run rí pé ẹ̀jẹ̀ ewúrẹ́, ẹ̀jẹ̀ àgùntàn lè gba ènìyàn mọ́. Yàtọ̀ sí ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ ní orí òkè Kávárì tí ó lè gba ẹ̀dá ènìyàn là. Ẹ̀jẹ̀ ewúrẹ́ ò lè gbà ọ́, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àgùntàn ò lè gbà ọ́. Kò sí bí ẹ̀jẹ̀ màálù ṣe pọ̀ tó kó má lè ra ọ́ padà. Ẹ̀jẹ̀ Jésù nìkan ló lè gba ènìyàn là. Bíbélì sọ wípé ẹ̀jẹ̀ Kristi sọ̀rọ̀ ìyè, ọ̀rọ̀ ìgbàlà ju ẹ̀jẹ̀ Ábẹ́lì tó ń ké fún ẹ̀san lọ. Ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ bàbá rẹ, ẹ̀jẹ̀ ìyá rẹ, ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n rẹ, ẹ̀jẹ̀ àbúrò rẹ kò lè gbà ọ́ là. Bàbá sọ̀rọ̀ nípa ìgbàlà. Ìgbàlà jẹ́ ohun tó jẹ́ wípé kò lè ti ọwọ́ ẹnikẹ́ni wá yàtọ̀ sí ọwọ́ Ọlọ́run àti ọmọ rẹ̀ tó kú fún ẹ̀ṣẹ̀ wa láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀. Ẹ máa bá mi bọ̀, ẹ máa tẹ̀lé mi ká lọ nínú ọ̀rọ̀ tí mo múlẹ̀ yìí tí mo pè ní ìgbàlà. Ìgbàlà ṣe kókó, bẹ́ẹ̀ ni ìgbàlà ṣe pàtàkì. Ẹ já wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Jeremáyà orí 3 láti ẹsẹ̀ 23. Lótìtọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ní ìgbàlà Ísírẹ́lì wà. Gbọ́, nínú Olúwa Ọlọ́run ní ìgbàlà rẹ wà, kò sí nínú èèyàn ká. Má fi ìgbàlà rẹ dọ́là, má wá ìgbàlà rẹ lọ sínú ènìyàn. Má wá ìgbàlà rẹ lọ síbikíbi. Ibi tí ó ti lè rí ìgbàlà nínú Ọlọ́run ni. Kò sí ìgbàlà nínú ayé. Abálájọ tí wọ́n ń tàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ. Abálájọ tí ọ̀pọ̀ ti bọ́ sí ọwọ́ èké wòlíì. Abálájọ tí ọ̀pọ̀lọpọ̀ kàn rìn káàkiri nítorí ìgbàlà ayé wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò rí ìgbàlà gbà. Ó ti fi ẹni tó ní ìgbàlà sílẹ̀. Ó wá ń wá ìgbàlà níbi tí kò sí ìgbàlà. Ẹlòmíràn ṣe bí nínú owó ni ìgbàlà wà. Wọ́n wá ń sáré owó. Ọ̀pọ̀ ń sáré ọlá yìí débi pé kò mọ ohun tí yóò gbẹ̀yìn ayé rẹ̀. Arákùnrin àti arábìnrin, kò sí bí ó ṣe lè sáré tó láyé yìí kó rí gbogbo àgbáyé já. O lè rí ìgbàlà kankan bìkan o. Ojúlówó ìgbàlà o lè rí gbà àfi tí o bá padà sí ọ̀dọ̀ Jésù. Jésù ni olùgbàlà. Mo wí fún ọ pé ta ni olùgbàlà? A ó gbé wò. Ta ló lè gbà ọ́? Olórin yẹn sọ pé ta ló lè gbà mí bí Jésù kò bá gbà ọ́? Pàápàá jùlọ Nàìjíríà, ta ló lè gba ẹ̀mí àti rẹ? Àfi Jésù. Arákùnrin àti arábìnrin, kò sí ìgbàlà nínú ẹnikẹ́ni o. Má wulẹ̀ tọ́ra rẹ pé lágbájá ló lè gbà wá àbí tàmẹ̀dù ló lè tú a sílẹ̀. Rárá o. Jésù olùgbàlà àti bàbá tí ń jẹ́ Ọlọ́run ọ̀gá ògo
ló lè gba ènìyàn. Àwọn ló ní kọ́kọ́rọ́ ìgbàlà lọ́wọ́. Torí náà, máa wá ìgbàlà lọ́bì kankan mọ́. Máa bọ̀ lọ́dọ̀ Jésù. Òun nìkan ṣoṣo ló lè gbà ọ́ kúrò nínú wàhálà, ìdààmú àti làásìgbò ayé. Jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run tó gbajúgbajà. Ọ̀rọ̀ Ọlọ́run tí gbogbo ènìyàn mọ̀ dáadáa. Ìwé Jòhánù orí 3 láti ẹsẹ̀ 16. Gbọ́ bó ti wí. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, pé kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ má bá ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ẹni tó bá gbàgbọ́, a kò ní dá a lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbàgbọ́ lẹ́jọ́ náà, nítorí tí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo tí Ọlọ́run gbọ́. Gbà ọmọ Ọlọ́run nìkan ló lè gbà ọ́. Wá rí, gbà á sínú ayé rẹ. Torí gbogbo àwọn tí ń tàn ọ́ jẹ ń ta, wọ́n lè gbà ó. Kò sẹ́ni tó lè gbà ọ́ nú wọn. Tó bá wọnú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 8 dé 10, ó ní ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Gbọ́, kàkà kí ó jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà, ó ń wá ohun tí ó sọnù kiri. Kàkà kí ó máa bọ̀ nínú ẹni tó lè gbà ọ́ là, kó jẹ́wọ́ rẹ̀, ó fọkàn rẹ̀ gbàgbọ́. Òun wá wá wí. Nítorí ọkàn ni a fi ń gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Kò sí ohun méjì tó lè fi jẹ́wọ́ ìgbàlà, ẹnu rẹ ni o. Ó ní kí o jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ, kó sì wọnú ayé rẹ wá. Nígbà yìí ọ̀nà rẹ á wá bẹ̀rẹ̀ sí nínú ojútùú. Ọ̀nà rẹ á wá bẹ̀rẹ̀ sí ní gúnrégé. Wà wá máa rí jẹ nírọ̀rùn, wà á máa rí mu nírọ̀rùn. Èṣù á kó ẹrù rẹ̀ kúrò nínú ayé rẹ, torí ọba méjì ò ní lè jẹ lórí àléfà kan náà. Ìgbà tí o bá ti gba Jésù ní Olùgbàlà, ìgbà yẹn ló yé sáré kiri mọ́ o. Gbọ́ mi dáadáa, boyfriend ò lè gbà ọ́. Kíní abẹ́ rẹ ló fẹ́ jẹ, ó tún lè lò ọ́ fògòwó. Bẹ́ẹ̀ ni girlfriend ò lè gbà ọ́, owó rẹ ló fẹ́ gbà. Gbọ́ mi yé dáadáa lónìí, Jésù ni Olùgbàlà. Jésù ni Olùgbàlà tó lè gbà ọ́. Tètè gba Jésù sínú ayé rẹ. Tí o bá gbà láyè nínú ayé rẹ, kò ní lè gbà ó. Príncípù kan tí ó wà nìyẹn. Nítorí iye àwọn tí ó gbà ni a fún ní agbára láti di ọmọ Ọlọ́run. Kò ní lè gbà ọ́ tí o bá ti gbà láyè kó wá sínú ayé rẹ. Ìgbàlà ó ṣe ohun tí wọ́n á sanwó fún. Ọ̀fẹ́ ni ìgbàlà. Torí pé o mọ̀, òun ló ṣe ń kówó rẹ kiri, tó fi ń wá ìgbàlà kiri. Bẹ́ẹ̀ sì rèé, owó ò lè ra ìgbàlà.
Jésù nìkan ni máa ń fúnni ní ìgbàlà lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ni ìgbàlà. Má jẹ́ kẹ́nikẹ́ni tàn ọ́ jẹ pé o wá sanwó fún. Ní ìgbà tí Ọlọ́run rán Jésù wá sáyé kó wá kú fún ẹ̀ṣẹ̀ mi àti rẹ, kò ní ká mówó wá o. Ọlọ́run ò fi towó ṣe nínú ìgbàlà. Ìgbàlà ọkàn rẹ ó ṣe pàtàkì. Ẹni tó dá ojú kò lè ṣaláìríran. Ẹni tó ta etí kò lè ṣaláìgbọ́ràn. Gbọ́, ó mọ èrò ọkàn rẹ. Ó mọ ohun tó ń fẹ́, ìwọ ni kó súnmọ́. Torí náà, o ní láti sá fún ẹ̀ṣẹ̀ tí o bá fẹ́ gba ìgbàlà. Torí láìmọye ìgbà ló jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni máa ń dènà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọn kì í fi rí ìgbàlà gbà tàbí tí wọn kì í fi ń wá sínú Kristi. Ìwé Àìsáyà 59 sọ wípé ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé èmi àti rẹ ló mú ìyapa wá o. Àìdéédé èmi àti rẹ ló ya èmi àti rẹ nínú Ọlọ́run. Torí náà, o ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí o máa sáré bọ̀ nínú ìgbàlà. Ìgbàlà ọkàn rẹ ṣe pàtàkì. Ọlọ́run ò bí ọ pé o mówó wá o. Arákùnrin àti arábìnrin, gbọ́ mi dáadáa. Gba Jésù ní Olúwa àti olùgbàlà. Gbé Jésù Olúwa wọ̀. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 13. Nítorí ẹnikẹ́ni tó bá ṣàpè orúkọ Olúwa ni a ó gbàlà. Ìwọ tí o bá ti gborúkọ Jésù nìkan la ó gbàlà o. Ọ̀fẹ́ ni ìgbàlà. Bí o bá porúkọ bàbá rẹ, cháì, Sátánì yóò kọ̀kọ́ orí rẹ̀ kò sí ìgbàlà kankan fún ọ. Orúkọ bàbá rẹ ò lè gbà ọ́ là o. Bẹ́ẹ̀ lórúkọ ìyá rẹ ò lè gbà ọ́ là. Dáàtúkà ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Róòmù orí 13. Kò mọ ohun tí ó yẹ kó o gbà sínú ayé rẹ o. Ẹsẹ̀ 14. Ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má ṣe pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ. Ẹ má pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ. Ọ̀nà tí o lè fi di ẹni ìgbàlà rèé. Tí ìgbàlà fi lè tọ́ ọ lọ́wọ́, òun ni kí o gbé Jésù olùgbàlà wọ̀. Ìfẹ́kúfẹ̀ẹ́ ara ni ọtí mímu, àgbèrè, ṣìnà, panṣágà, ojúkòkòrò, ìpànìyàn, ìmọtípara, ìréde òru àti ìsọ èrò ènìyàn lẹ́yìn. Gbogbo ìfẹ́ ara nìwọ̀nyí, ẹ sá kúrò ńbẹ̀. Kẹ́ ẹ wá sínú ìgbàlà tí í ṣe Jésù Kristi Olúwa wa. Fi iṣẹ́kíṣẹ́ ìyàwó rẹ sílẹ̀ kí o gbé Jésù olùgbàlà wọ̀. Kó o di ẹ̀dá tuntun. Kí ìgbàlà Ọlọ́run ọ̀gá ògo lè máa gbénú rẹ. Ní àkótán ará, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Éfésù orí 2 láti ẹsẹ̀ 8. Nítorí oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkálára yín. Ẹ̀bùn Ọlọ́run ni. Ẹ gbọ́, kì í ṣe owó rẹ láti gbà ọ́ láfi máa gbà ọ́. Ẹ̀bùn Ọlọ́run ni,
kì í ṣe nípa agbára rẹ la ó fi gbà ó, àfi kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Ẹ̀bùn ní ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ọ̀fẹ́ sì ni ìgbàlà láti ọ̀dọ̀ Jésù Olúwa wa. Yóò dára fún ọ. Ẹ ṣé púpọ̀. God bless you. Jesus is Lord. Wow. Please subscribe to our YouTube channel at Olorun1930 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.